wa lálẹ́ òní. Orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ China ti ṣèlérí ìfarajìn sí ìfọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́. Ìjọba àpapọ̀ ní òun yóò fi páńpẹ́ òfin mú àwọn alátìlẹyìn onírúurú ìkọlù onípá tako orílẹ̀-èdè yìí. Wọ́n ti gba àwọn múmìnì lámọ̀ràn láti jáwọ́ nínú ṣèyí ṣọ̀hún. Ẹ̀kálẹ́ àkú ọ̀la Jímọ̀ òní, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Ìròyìn la mú wá fún yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Bùnmi òní ni oníròyìn yín ẹ̀wà nǹkan fìdílé láti gbádùn ìròyìn náà dọ̀bà. Ààrẹ ilẹ̀ China Xi Jinping ti sọ wípé orílẹ̀-èdè náà yóò lo àǹfààní ayẹyẹ 50 ọdún ìdásílẹ̀ ìlànà ìfọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti mú ìgbèrú bá àjọṣepọ̀ dé ìpele gíga. Nínú lẹ́tà tí ààrẹ Xi Jinping kọ sọ wípé ilẹ̀ Nàìjíríà jẹ́ ògúnná gbòǹgbò alábàáṣiṣẹ́pọ̀ ilẹ̀ China nínú àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀, àti pé àjọṣepọ̀ orílẹ̀-èdè méjèèjì ló ti jẹ́ aṣáájú nínú ìlànà àjọṣepọ̀ ilẹ̀ China àti ilẹ̀ adúláwọ̀. Aláṣẹ Muhammadu Buhari ti gbóríyìn fún akọ̀wé ìjọba àpapọ̀ Boss Mustapha fún ìfarasíṣẹ́ àti ìfarajìn rẹ̀ ní bí wọ́n ti ṣe mú ọ̀rọ̀ ilẹ̀ yìí, èyí tó yọrí sí àṣeyọrí ìpàdé àpérò lórí àgbéyẹ̀wò ìgbésójúṣe àwọn mínísítà. Ọ̀rọ̀ oríyìn ààrẹ yìí wà nínú ìwé tó buwọ́lù fúnra rẹ̀, èyí tó fà lé akọ̀wé náà lọ́wọ́ níbi ìpàdé tí wọ́n ṣe lẹ́yìn àpérò àgbéyẹ̀wò ọ̀hún. Mitaire Ìpẹ̀n ló jábọ̀ ìròyìn yìí. Lórí ọ̀rọ̀ ètò ààbò, ìjọba àpapọ̀ ti sọ wípé òun ti ṣe ìdásílẹ̀ ìfarakora láàrin àwọn ìkọlù onípá tó ń wáyé nílẹ̀ yìí àti àwọn alátìlẹyìn wọn, bí ó ti ṣèlérí wípé ní àfikún sí ìgbẹ́jọ́ olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu, àwọn alátìlẹyìn iṣẹ́ ibi gbogbo yóò fojú winá òfin. Adájọ́ àgbà pátá nílẹ̀ yìí tó sì tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ Abubakar Malami ló sọ èyí di mímọ̀ níbi àpérò pàtàkì àwọn oníròyìn kan láti fi fòye yé àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí ìlọsíwájú tó ti wáyé nínú ìgbógun tako àìnísinmi nílẹ̀ yìí. Fẹ́mi Ọ̀kẹ́owó ló jábọ̀ ìròyìn yìí wálé fún wa. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ń ṣèrántí ìṣẹ̀lẹ̀ ìwà ipá EndSARS ọdún kan lẹ́yìn rẹ̀, àwọn ọ̀rọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ ni wọ́n ti sọ wípé ó jẹ́ ìdúnkokò ńlá sí ìbágbépọ̀ àlàáfíà, èyí tó nílò ìgbésẹ̀ ní kíá láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí lọ́jọ́ iwájú. Jó àpòpọ̀ ọlá ló jábọ̀ ìròyìn yìí ṣọwọ́. Ní báyìí ẹ̀yin ará, ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ní ìròyìn wa láti tẹ́tí sí ọ̀rọ̀ àmọ̀ràn ráńpẹ́ yìí. Àwọn èèyàn kan ń tan ìròyìn ayédèrú kálẹ̀ nítorí ìkórìíra àti láti pẹ̀gàn, èyí sì léwu púpọ̀ fún ṣọ̀kan àtààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn aṣinilọ́nà gẹ́gẹ́ bí ìròyìn ayédèrú ti di ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ fún ìjọba tiwantiwa, òun ló sì jẹ́ atọ́nà fún ìkórìíra àti ìṣera ẹni gbọ́ láwùjọ wa. Ẹ gbọ́ bí ẹrù èsòbe kì í ṣẹrù ẹnìkan o, ojúṣe gbogbo wa ni láti pawọ́pọ̀ dẹ́kun ìtànkálẹ̀ ìròyìn ayédèrú. Fún díẹ̀ yìí, rí i dájú pé ó tọpinpin orísun ìròyìn àti bó ti ṣe kójú òṣùwọ̀n tó. Rí i pé ó lòdì sí ìròyìn ayédèrú. Ilé-iṣẹ́ ètò ìròyìn ìjọba àpapọ̀ ló ń ṣonígbọ̀wọ́ kéde yìí. Tẹ̀síwájú, wọ́n ti gba àwọn múmìnì òdodo lámọ̀ràn láti jáwọ́ nínú àbòsí kí wọ́n sì kọ gbogbo ìwà burúkú tó lè mú kí Ọlọ́run ṣá wọn tì sílẹ̀. Èyí ni kókó útúbà tòní látẹnu míṣọ́nà mọ́sálásí Ansarudeen nílùú Ìjẹ̀bú Òde Alhaji Kẹ́hìndé Mustapha Ọ̀rẹ́dípẹ̀ Kẹ́hìndé Amẹ̀lẹ̀ báwọn jọ́sìn ẹgbẹ́ àbọ̀ rẹ̀ síwájú sí. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí òdodo láti dáwọ́ dúró lórí wíwu ìwà ìbàjẹ́. Wọ́n sì tún rọ̀ wípé kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin wọn kí ó lè mú ìdàgbàsókè kó wà láàrin ara wọn. Nínú Ìjẹ̀bú Òde,
Kẹ́hìndé Àmẹ̀lẹ̀ ló ń jábọ̀ ìròyìn. Kí á tó mú ìròyìn ti àṣálẹ́ òní wá sí ìdánudúró, ẹ̀gbọ́n àwọn kókó tí a mẹ́nubà lẹ́ẹ̀kan sí. Orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ China ti ṣèlérí ìfarajìn sí ìfọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́. Ìjọba àpapọ̀ ní òun yóò fi páńpẹ́ òfin mú àwọn alátìlẹyìn onírúurú ìkọlù onípá tako orílẹ̀-èdè sí. Wọ́n ti gbà wọ́n múmìnì lámọ̀ràn láti jáwọ́ nínú ṣíṣe ìyín ṣọ̀hún. Tó a ò ní rí jù báyìí lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ òní. Ẹ pàdé wa ní ọ̀la fún àkọ́tún ìròyìn. Orúkọ èmi oníròyìn lẹ́ẹ̀kan sí ni Bùnmi Òní. Ó dàárọ̀, a kò pọ̀pọ̀ ṣìṣìn òpin ọ̀sẹ̀.